ará wa mo tún kí yín kú dédé àsìkò yìí. Iṣẹ́ òkúkú ní dìṣẹ́ mọ́ gbogbo wa lọ́wọ́. Àkòrí ọ̀rọ̀ wa tòní lọ báyìí pé káwìkùn ò tán ṣẹ́, káwìkùn ò tán ṣẹ́. Arákùnrin kan wà ńgbà náà lọ́hùn. Àkànjí lorúkọ rẹ̀ ń jẹ́. Oníṣòwò ìyèrè ni, búrùjí rẹ̀ sì jí dáadáa nídìí òwò yìí. Òun ló sì fà á tí wọ́n fi máa ń pè ní Àkànjí ìkọ́ olówó ìyèrè. Nígbà tó yá, òwò ìyèrè tó ti ń gbé Àkànjí ìkọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lójijì ló fọ́ pẹ́. Èyí sì wá jẹ́ kó do nígbèsè gidi. Àkànjí ìkọ́ ò lè jáde mọ́. Ẹni tí gbogbo èèyàn máa ń pè sójú agbo. Bọ́lọ́mọ ń kó mọ Àkànjí ìkọ́ láàyò wọn. Lọ́jọ́ oníyàwó bá ń ṣèyàwó, bàbá àṣàlẹ̀ ni wọ́n fàkànjí ṣe. Lẹ́nìkan kan ò bá pàkànjí mọ́. Àkànjí ò yọjú sọ̀rẹ́, kò yọjú sẹ́nì kankan. ń gbò ya ọ̀rọ̀ ara rẹ̀ ò yé mọ́. Ó sọ fáwọn ìyàwó rẹ̀ pé bẹ́nikẹ́ni bá béèrè òun ò sí ńlé. Ká tó wí ká tó fọ̀, ìyàwó bíi 3 ti lọ kúrò lọ́dọ̀ Àkànjí torí kò rí fàkànjí bíi ti tẹ́lẹ̀ mọ́. Lọ́jọ́ kan, ìyálé àgbà lára àwọn ìyàwó Àkànjí olówó ìyèrè bá jáde. Ó lọ rèé bá bàbá àgbà ìlú. Ó sì ṣàlàyé ọ̀rọ̀ fún bàbá wípé òun ò mọ bó ti jẹ́ o, kò sẹ́ni tó yé nǹkan tí ń sọkọ àwọn o. Bàbá lòun ti gbọ́. Ńgbà tílẹ̀ ṣú díẹ̀, bàbá gbéra ó dilé Àkànjí olówó ìyèrè. Ńgbà bàbá délé Àkànjí, bàbá ní ń gbọ́ kí ló dé. Èmi ló ṣẹlẹ̀. Àkànjí tẹnu bọ̀rọ̀ bí nǹkan ti dorí kodò fún un. Bàbá ní àá káwìkùn ò tán ṣẹ́ ẹ̀, ká kárí bọnú ò tán tí ń ṣe ni. Bí nǹkan bá dé báni lójijì báyìí, àfi kéèyàn ó rẹ́ni eré tí wọn ó jọ máa fi kùn lukùn. Bí bẹ́ẹ̀ kọ́, bó o bá ń kárí bọnú báyìí, àìsàn míì lè tibẹ̀ là jáde wá. Bàbá àgbà ìlú bá sọ̀rọ̀ tó pọ̀. Ó ní tó bá dìrọ̀lẹ́ ọ̀la kó yára wá sílé òun lọ́rọ̀ pàtàkì kan tóun tún fẹ́ bá a sọ. Kò jọjọ́ kẹta lọ tí bàbá àgbà ìlú bá Àkànjí olówó ìyèrè sọ̀rọ̀. Lóníbàárà Àkànjí kan tó ti máa ń bá ara ìyèrè tipẹ́tipẹ́ bá dé. Ó kó wá, ó ní kó dákun kó bóun ra ìyèrè. Ó sanwó díẹ̀ lẹ̀. Ó ní wọ́n bẹ òun ní ìyèrè ọ̀hún lọ́pọ̀ yanturu láti ibì kan ní o. Àkànjí gbowó ọ̀hún lọ́wọ́ oníbàárà rẹ̀ ìgbà kan ọ̀hún. Ṣùgbọ́n ìgbà tí ó fi dọjà kẹta, ìyèrè tí wọ́n gógógó. Kódà èyí ó fọ́ mọ́ Àkànjí lọ́wọ́ gan tí ń bẹ́ńlì rẹ̀ ó ti bówó dé fún un. Nígbà tó níbàárà Àkànjí dé, Àkànjí kálàyé ó ṣe fún un. Ó ní ìyèrè tí wọ́n o. Olóhùn náà ti gbọ́ bẹ́ẹ̀. Ó ní èèlò ni. Àkànjí sọ fún un. Ó sì kó gbogbo owó ọ̀hún fún Àkànjí láì dínkù sẹ́yìn. Bí búrùjí Àkànjí ṣe jí padà rèé o. Bákànjí ṣe kúrò lọ́jà. Ó ní kí wọn ó jẹ́ kóun ó yà sílé bàbá àgbà ìlú. Ńgbà tó dọ̀dọ̀ bàbá àgbà ìlú, ó dọ̀bálẹ̀ wọ̀. Ó ní bàbá, ọ̀rọ̀ àgbà ń ṣe ní jẹ́ bí ògùn. Ó kálàyé ó ṣe fún bàbá. Bàbá ní sọ wá rí i pé káwìkùn ò tán ṣẹ́, kákárí bọnú ò tán ra ẹni tí ń ṣe ní. Àkànjí tún ní bàbá, ǹjẹ́ mọ̀ pé mo ti wí fáwọn aya mi pé ẹnikẹ́ni tó bá béèrè mi kí wọ́n sọ fún un pé wọn ò sí ńlé. Ọ̀rọ̀ tẹ́ ẹ wá bá mi sọ ló jẹ́ kí wọn ó lè ké sí mi wípé mo lẹ́ni tí ń wá mi. Bórí ọ̀hún ìbá ṣe fò mí dànù. Ọ̀rẹ́ wa, kí ló ṣe ọ́ tó ń kárí bọnú? Ṣé lórí ètò ẹ̀kọ́ ni àbókò òwò rẹ? Níbi iṣẹ́ tó yàn láàyò ni àbẹ́yìí wọ́n gbà ọ́ sí? Ṣé nítorí rẹ̀ ló ṣe wá ń kárí bọnú? Má wìkùn, káwìkùn ò tán ṣẹ́, kákárí bọnú ò tán tí ń ṣe ni. Fọ̀rọ̀ lọ, ibi abá ti ń fọ̀rọ̀ wérọ̀, ibẹ̀ nìmọ̀ràn tó lè fọ̀nà àbáyọ ní ti jáde wá o. Ohun yòówù tó ń ṣe ọ́ tàbí tó ń dojúkọ, má gbàgbé ọ̀rọ̀ àgbà tó ní káwìkùn ò tán ṣẹ́, kákárí bọnú ò tán tí ń ṣe ni. Ó wù wá kẹ́ ẹ jẹ́ ìrànlọ́wọ́ fún wa nípa títẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára ti Kàkàkí Ọ̀rọ̀. Ẹ bá wa ṣe àpínká fọ́nrán yìí. Ẹ fi èrò ọkàn yín ṣọwọ́ sí wa, kẹ́ ẹ sì nífẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú. Òye wa ò ní pín o. Gbénga Ọláṣẹ́yìndé lorúkọ mi, ọmọ bàbá onípẹ́pẹ́yẹ. Kàkàkí Ọ̀rọ̀.